ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń complain àbí tẹ máa ń ṣàlàyé pé ìyàwó yín kò kí ń láìkì sex, kò kí ń láìkì oko. Ṣé ẹ rí, ẹ̀yin ọkùnrin ẹ máa ń fẹ́ fira yín wé obìnrin. Ṣé ẹ rí, reaction ọkùnrin sí sex is spontaneous, but reaction obìnrin is responsive. Ọkùnrin máa ń respond spontaneously sí sex ni, àwọn obìnrin máa ń respond ni. And spontaneous mean pé kò ní ìdí kọkùnrin nífẹ̀ẹ́, ọkùnrin ò ní ìdí love, ọkùnrin ò ní ìdí affection, ọkùnrin ò ní ìdí emotion kankan láti ní sex pẹ̀lú obìnrin. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí tán rape wèrè, lunatic, ẹ kàn dédé róyún nù wèrè ní ẹni mẹ́ni tó fún lóyún. Wọ́n bá ṣẹ́wó sùn, wọ́n bá house girl sùn. That's why a man can sleep with his house girl or anybody, because ọkùnrin ò ní ìdí love. Torí ẹ̀ la ṣe máa ń sọ fún àwọn obìnrin pé the fact pọ̀pọ̀ ẹni girlfriend kò mí pé kò nífẹ̀ẹ́. Gbogbo àwọn tó ń dóńtà yẹn kò mí ipò nífẹ̀ẹ́ wọn, nature ni, àfẹni tó bá ní self control tàbí èèyàn tó bá born again. So ẹ̀yin ọkùnrin ẹ má máa fi sexual nature tí kẹ́ máa fi wé obìnrin. Ẹ lè máa bà obìnrin nínú jẹ́, kẹ́ ẹ má tọ́jú ẹ̀, kẹ́ ẹ má tọ́jú ọmọ ẹ̀, kẹ́ ẹ má fún lówó, kẹ́ ẹ má provide conducive environment fún, kẹ́ ẹ wá fi pé bóyá rẹ̀ máa lè sí yín, kò possible. Obìnrin máa ń wà responsive in the sense that obìnrin lè respond to touch, ó lè respond to memory, ó lè respond sí bóyá tó bá rántí àjọṣepọ̀ tó wà láàrin òun àti èèyàn, obìnrin máa ń respond ni. So tí ò bá jẹ́ pé nǹkan kan kọ́kọ́ wà tó wà tó precede, kò sí bí ara obìnrin ṣe fẹ́ move towards ọkùnrin. So ẹ má máa feel pé bóyá obìnrin tẹ́ ẹ bá nú jẹ́ láàárọ̀ kùtùkùtù tó bá wá dalẹ́ bòbò ẹ̀ á lè sí yín, ẹ má máa tanra yín. Tó ò bá ti tọ́jú obìnrin ẹ, tó fẹ́ yàwó sílé, tó tọ́jú ẹ̀, tó ṣèkẹ́ ẹ̀, tó fún lówó, tó ra nǹkan fún, tó mọ sọ àwọn ọ̀rọ̀ gidi lẹ́nu, o lè expect kí irú obìnrin bẹ́ẹ̀ yẹn like oko. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ẹ̀yin ọkùnrin míì ẹ wà romantic, girigiri yín ti pọ̀ jù. So ẹ má máa tanra yín dẹ ẹ̀yin obìnrin náà. Ṣé ẹ rí, ọkùnrin òun sábà ń pretend, what you see is what you get ń lọ́rọ̀ àwọn ọkùnrin. Ọkùnrin tó bá ti ń fẹ́ láti kàn ṣe tó ti ń hùwà burúkú sí ẹ tí ò lọ́rọ̀ gidi lẹ́nu, má rò pé o lè change fake sí original, o dẹ̀ lè change original sí fake. Ọkùnrin tí ò dá ò dá, ọkùnrin tó dá ó dá ni. Tó bá ti ní ọkùnrin tó yẹ pé wà burúkú ló máa ń hù sí ẹ, má fi hù pé bóyá miracle kan máa ṣẹlẹ̀ tó bá fẹ́ táwa change. Ọkùnrin tó bá ti láhùn láti courtship bó ṣe máa láhùn nìyẹn, kò ní tọ́jú ẹ, kò ní tọ́jú ọmọ, kò ní, ó máa fìtínà tiẹ̀ ni. Men no dey change, go and do your research. Àwọn ọkùnrin ò ń change. Àwọn ọkùnrin míì wà tó ṣe pé kádàrá wọn ò níyàwó nílé. Kì í ṣe gbogbo ọkùnrin ló ní husband charisma. Ẹ lè máa wá ká nínú táyà. Tẹ́ bá ra táyà lẹ́ra. Ẹ lè expect kí táyà kó perform iṣẹ́ tí odidi car máa ṣe. Mọ́tò ló máa ní gbogbo components, á ní steering, á ní gear, á ní engine, á ní all kinds of components. But if you buy tire cannot perform the work of car. So tó bá fi ọkùnrin tí ò wúlò, tí ò wà responsible, tí ò ní husband charisma, tí ò ní father charisma, o ò lè expect pé kó rí gbogbo àwọn quality yẹn lára ẹ̀. It's as good as you are looking for car inside tire. So ẹ má máa deceive ara yín. Kò ń ṣe gbogbo ọkùnrin míì wà tó ṣe yí pé destiny ẹ̀, májẹ̀mú ayé ẹ̀ kò níyàwó nínú ilé. Some men don't even deserve láti máa gbé láàrin àwọn èèyàn. Inú igbó ló yẹ kí ilé ọkùnrin kọ́lé ọkùnrin míì sí. So obìnrin jẹ́ ohun èlò ẹlẹgẹ́ tó wà fragile. Fragility obìnrin ó yẹ kí ọkùnrin kó mọ̀ pé this person, obìnrin òun ṣe tó ń lè máa maltreat. Then society tá à ń gbé wọn kì í train àwọn ọkùnrin. Obìnrin náà máa ń kanra mọ́ pé ẹ máa ṣe léè torí ilé ọkọ, ẹ máa fẹ́ léè kọ́ra torí ilé ọkọ. Wọn kì í kọ́ ọkùnrin pé nítorí kò lè fẹ́ yàwó kí yàwó ẹ lè ní ìtura lọ́dọ̀ rẹ̀. So ọkùnrin tí wà rẹ̀ ò bá ti dáa, má wulẹ̀ fẹ́. Carry your gentle soul and be patient. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin tí wọ́n ń tẹ̀lé Jésù ṣoṣooṣo láyé gba ayé Jésù, èwo nu wọn Jésù wọkọ̀ fún? Àwọn Mary, àwọn Màtá, àwọn tí wọ́n help Paul apostle inú ministry, àwọn Fébè, gbogbo wọn tó ń dárúkọ wọn ní Romans 16 yẹn, èwo nu wọn ni wọ́n calculate wípé Jesus does not have business with your marital status. So ẹ má máa jẹ́ kí àwọn logistic kan kó máa force yín láti máa lọ sí ọ̀dọ̀ àwọn ọkùnrin, because tó bá ń fọkùnrin tí ò dáa, the fact pé ó ti wà nínú ilé ẹ̀ yẹn, o ò lè sọ pé o fẹ́ gbóbo ẹ̀ pamọ́ fún un. O lè sọ wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó o ṣe ò ní ṣe. Meanwhile inú máa bí wọ, ara máa kẹ́ nítorí pé kò tọ́jú ẹ̀, kò nífẹ̀ẹ́. So ìkanra yẹn ni wọ́n máa fẹ́ máa fi react. Society ò dẹ̀ ní gbà, because whatever tó bá ń go through yẹn kò change the principle of life, because life is not governed by miracle, it is governed by principle. So principle life ò ní change, and one of the principle ni pé ọkùnrin tó bá ti wà lábẹ́ rúùfù ẹ̀ ó ní ẹ̀tọ́ sí ẹ. Tó o bá ní gbára ẹ lẹ́mọ̀ fún, wàá kúkú kúrò lábẹ́ rúùfù ẹ̀ ni. So òun máa fẹ́ máa jẹ́ kó máa ṣẹ̀tọ́ yẹn fún òun, inú tiẹ̀ ò dẹ̀ ní
dùn, inú dídùn ló dẹ̀ mórí yá. So ẹ má máa ọkùnrin tí ò dáa ni àwọn ọkùnrin míì tí obìnrin tó ní àlùbáríkà tó bá wọnú ilé wọn wọ́n rí pé àwọn bà àlùbáríkà ara obìnrin yẹn jẹ́ ni. Àwọn fúnra wọn ọmọ lẹ́lẹ̀ ni wọ́n tẹ́ bá gbé wọn gorí ẹni báyìí wọ́n á padà tún fira pòórá wọn polẹ̀ ni. So obìnrin tó bá ti mọ̀ wípé Ọlọ́run fóun ní orí ọ̀fẹ́ lajú ẹlẹ̀ dáadáa, ọkùnrin òun pretend, ọkùnrin tó bá láhùn á ti láhùn láti courtship, ọkùnrin tí ò bá lọ́rọ̀ rí lẹ́nu, tí ò lè respect ẹ, tí ò lè value ẹ, tó yẹ pé tó bá fẹ́ hear opinion ẹ á máa sọ fún ẹ kó gbẹnu ẹ sàn. Ọkùnrin tó ti sọ fún ẹ pé kó gbẹnu ẹ sàn láti courtship, ó mọ̀ wípé irú yẹn á bú ìyá ẹ, á bú bàbá ẹ, á bú gbogbo family ẹ. Irú wọn bẹ́ẹ̀ yẹn obìnrin alálùbáríkà kò kí ń ṣoríire nínú ilé wọn. Gbogbo tó bá máa mú kí obìnrin gòkè báyìí wọ́n by all means láti pull obìnrin yẹn down ni. Ayé obìnrin ò ń dá alábẹ́ òrùlé irú àwọn ọkùnrin yẹn. Àwọn ọkùnrin míì wọn ò ní husband or father charisma, wọn ò lè tọ́jú ọmọ ẹ, wọn ò lè fún ẹ ní dùnnú títí ayérayé àìnípẹ̀kun. So irú wọn náà máa níyàwó àwọn ò láìkì oko, kò sí bí ìyàwó yín ṣe fẹ́ láìkì oko torí wà àtẹ̀yìngùn dáa. So obìnrin máa ń respond to sex ni, ẹ̀yin lẹ máa ń wà spontaneous, tóbìnrin máa ń wà responsive. So ń tẹ́ ẹ bá ṣe sóbìnrin ló máa determine bá ṣe respond sí yín. Sọ̀rọ̀ mi ti yé yín. So ẹ má máa tanra yín, ẹ̀yin obìnrin náà àwọn adé tọkùnrin ò deserve, ẹ má máa fadé dé wọn lórí tóun bá ti deserve ẹ. Ọ̀rọ̀ Ọlọ́run gan sọ pé ẹ fi ọlá fún ẹni tí ọlá yẹ. Ọkùnrin tí ò bá deserve láti níyàwó ńlé ẹ má wulẹ̀ máa fẹ́ wọn. Báwo la dẹ̀ ṣe máa mọ̀ ọkùnrin tí ò lọ́rọ̀ rí lẹ́nu, tí ò mọ̀ bí èèyàn ṣe ń kẹ́ obìnrin, tí ò mọ̀ bí èèyàn ṣe ń tọ́jú obìnrin. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti mọ̀ wípé ẹ lè tọ́jú obìnrin, ẹ má wulẹ̀ gbéyàwó sínú ilé, ẹ máa ṣe pay as you go. Tẹ́ bá mọ̀ pé ẹ̀bọ̀n nìgẹ̀ ẹ lọ sóko yín lókùn. Ibi tó bá rìn gbàràgbàrà dé tó bá ti róbòdóbò sanwó ọbẹ̀ máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n pé kó fíw pé wà fẹ́ obìnrin sínú kọ́nà ilé wàá máa fìyà jẹ obìnrin, wàá máa ní kò láìkì oko, kò lè láìkì oko ẹ̀ nítorí wẹ̀ ò dáa, o ò mọ bó ṣe ń tọ́jú obìnrin. So ẹ máa understand the psychology obìnrin kó tó di pé ẹ máa complain, ẹ máa níyàwó yín ò láìkì kékeré, kò lè láìkì oko nítorí wípé obìnrin tẹ́ ẹ̀ tọ́jú sínú ẹ̀ òdùn, tẹ́ ẹ̀ ń bànújẹ́, tẹ́ ẹ̀ fún ní dùn tó yẹ pé ìbànújẹ́ lẹ̀ ń fún lójoojúmọ́, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé oko dé tó máa láìkì. So ẹ má máa tanra yín, ẹ̀yin obìnrin náà ẹ máa lajú yín sílẹ̀. Ọkùnrin òun pretend, ìwà tó bá ti ń wù sí courtship yẹn o ò lè ṣe miracle tó bá dé díẹ̀, bóyá máa wùwà yẹn lọ nìyẹn. Ó dẹ̀ máa expect kó máa gbóbò lẹ̀ fóun despite pé kó wà responsible. Èyí tí ò bá ti ní father charisma kò ní sanwó school ọmọ, kò ní sanwó ilé, kò ní tọ́jú ẹ̀, kò ní ṣe nǹkan kan. So ẹ má máa tanra yín, ẹ má máa fẹ́ àwọn ọkùnrin, kì í ṣe gbogbo ọkùnrin ló lè níyàwó lé títí ayérayé àìnípẹ̀kun. Ọkùnrin tó bá ti ya òkúròrò, tó yọ lórí burúkú, tó yọ lóko òkúròrò, gbogbo irú wọn òbò náà máa rí, wọn ò ní ríyàwó. Òbò náà máa rí, wọn máa ṣe pay as you go ni. Ṣùgbọ́n pé obìnrin tí ó jókòó tí wọ́n tí ó pọn wọn lé, tí ó tọ́jú wọn títí ọjọ́ ayérayé, wọn lè rí láyé. Ẹ lè máa fìyà jẹ obìnrin, ẹ fóbìnrin lówó. Ọkùnrin mi ò rántí ìjọ́ tó kówó fún ìyàwó ẹ̀ rí pé gbowó ìmọ̀bùn ọlọ́ fi ra ń tọ́ bá wù ọ́, kò ṣẹlẹ̀ rí. Ẹlòmíì ò lè tọ́ka sí aṣọ pé aṣọ báyìí lọkọ òun rà fóun for so many years náà ti jọ wà. Ẹ wà ní irú òbò irú obìnrin yẹn kó lè sí òbò rẹ̀ ò lè lè sí yín, ẹ má tanra yín torí system obìnrin yàtọ̀ sí tọkùnrin when it comes to sex. Ẹ̀yin obìnrin náà ẹ má máa tanra yín, don't look for car inside tire. Ọkùnrin tí ò bá ní husband charisma kò ní ni, ọkùnrin tó dáa ó dáa ni, ọkùnrin tí ò dáa kò dáa. You cannot change ọkùnrin, òun change ẹ̀ lè change fake is original. Tó yẹ yín báyìí. So ẹ máa mọ̀, ẹ máa ní discernment, ẹ máa discern, ẹ máa lajú yín lẹ̀. Ọkùnrin tí ò nífẹ̀ẹ́ ń sìn kò lè nífẹ̀ẹ́ tó bá délé ẹ̀. Ẹ máa sọ pé bóyá nítorí age àbí nítorí logistic kan àbí nítorí nǹkan tí ń sẹ́ pé ẹlẹ́mí ọmọ bí wọ́n kọ sínú Bíbélì pé tó bá ti tó yẹ age báyìí ló tún gbúdọ̀ lọ lé ọkọ. Sọ̀rọ̀ mi yé yín. So ẹ máa lajú yín lẹ̀, ẹ máa calm because tó bá lo manage ẹ̀fẹ́ nísìn òun máa fẹ́ kó máa ṣètọ́ fóun as long as tó wà lábẹ́ òrùlé òun, inú ẹ̀ ò dẹ̀ ní dùn. Ìwọ làwọn èèyàn dẹ̀ máa bú because problem ẹ ò lè change the principle of life. Kò sí tó lè mọ̀ là kọjá pátápátá tó bá ní ẹ lára wá ní okó nínú ilé ẹ̀. Ìwọ dẹ̀ ní fẹ́ kúrò nítorí logistic tó personal sí ẹ. Á dẹ̀ máa rojọ́ ẹ̀ kiri ni, ó lè lóòdà, ó lè níwẹ̀ òṣè kìíní kan. So ọkùnrin tẹ́ bá ti fẹ́, tẹ́ bá ti ń kọ́ títí ìwẹ̀ ò bá ti dáa, bó ṣe máa ṣe lọ nìyẹn. What you see is what you get. What you see is what you get, and there is no miracle tó máa change anything. Èmi ò dẹ̀ ní sọ fún ẹ pé kó wà ní abẹ́ òrùlé ọkùnrin kó mọ gbóbò pamọ́. Kò possible ní tó fi gbóbò ẹ pamọ́ kúrò lábẹ́ òrùlé ẹ̀. Ṣùgbọ́n ìwọ ò ní fẹ́ gbóbò lẹ̀ nítorí ìwà burúkú tó ń wù bẹ́ẹ̀. Ìwà burúkú tó ń wù yẹn ò change principle, kò change protocol of life. So ẹ má máa tanra yín. Tẹ́ bá ti rọ́kùnrin tí ò dáa kò dáa ni, ẹlòmíì olórí burúkú ni wọ́n ti ṣépè fún pé kò sóbìnrin bóbìnrin ṣe pọ̀ tó láyé ìkòlé rẹ́ni jòkó títí ọjọ́ ogbó. Bó dẹ̀ ṣe máa wà nìyẹn. Àìmọye àwọn ọkùnrin míì tó ṣe wípé tó bá gbé àlùbáríkà ẹ̀ wọ abẹ́ òrùlé wọn báyìí, wọ́n á rí wípé ò rí ògo yẹn lò. Ìmí complex ìbáyé ẹ̀jẹ̀ débi wípé tó bá ti rí wípé obìnrin fẹ́ mọ̀ ṣoríire báyìí yóò wà bí ó ṣe fa obìnrin yẹn lulẹ̀ ni. Ẹlòmíì ò mọ value kankan tóbìnrin tó lórí lára obìnrin ju òbò lọ. Ẹlòmíì ò rí nǹkan kan tó important lára obìnrin ju kó dó obìnrin yẹn ó tán.
kò mọ̀ bóyá ó lálàáfíà, kò mọ̀ bóyá inú ẹ̀ dùn, kò múnú ẹ̀ dùn, kò ṣe nǹkan kan tó tiẹ̀ lè háàdì value kún obìnrin yẹn. Àǹtọ́kùnrin bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn, èmi ò mọ tẹ̀lé wọn sí. Èèyàn máa ń fi irú wọn lẹ̀ ní àwọn ọkùnrin gidi wà tó ń kẹ́ obìnrin, tọmọ bọ́n ṣe ń kẹ́ obìnrin, tọmọ ṣe ń ṣèkẹ́ obìnrin. Ẹ má máa tanra yín, ẹ má máa fẹ́yàn tó yẹ pé kò ní respect kankan fún yín, tí ó mọ̀ kì í gìrìgìrì, tí ò mọ bọ́n ṣe ń kẹ́ ẹ̀rẹ́sì obìnrin, bọ́n ṣe ń kẹ́ obìnrin, bọ́n ṣe ń tọ́jú obìnrin, kò mọ̀ yẹn ṣe. So ẹ lè change fake sí original, ẹ lè change original sí fake. Gbogbo àwọn tán tọ́jú yín, tán ṣe dáadáa sí yín, ẹ̀yin náà lẹ mọ̀ tẹ́ rí tẹ́ ẹ fi fi hàn. So yẹn bá wọn. So that is it. Life is not governed by miracle. Miracle will not happen. Tọ́lọ́run ó bá ṣe miracle gan fúnra Ọlọ́run ni ó ṣe, ìwọ kọ́ lọ́ọ́ fọ́ Ọlọ́run time àti àkókò tí ó ṣe. So yẹn bá wọn. Ọkùnrin tí ò bá sì ti dáa, ẹ fa yí ẹ̀ lẹ́ẹ̀jọ́ mọ́ lọ lálàáfíà. Ẹ má wulẹ̀ ní business pẹ̀lú ẹ̀. Torí tó bá pa yín, kò sẹ́ni kankan tí ó defend yín. Sọmọ defend òkú ni. So please, let us know it and know peace. Life is not governed by miracle. It is governed by principle. Thank you.